bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sílé iṣẹ́ radio planet 95.7 FM. èyí ni mo fi ń kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀yin tìlú France, ẹ̀yin ti London àti gbogbo ẹ̀yin ti Canada. Aebajiogbe, mo dúpẹ́ pé mi náà wà láàrin àwọn tó lọ síbẹ̀ tí mo sì gba ìwé ẹ̀rí wípé mo kú àṣeyege ní Awólọ́wọ̀ Yunifásítì nílé Ifẹ̀. Ọba Ṣàbẹ̀ dìde láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Lẹ́nìkan dìde pé òun fẹ́ máa túmọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Wọ́n ní kí ẹni tó fẹ́ túmọ̀ ọ̀rọ̀ kó lọ jókòó. Wọ́n gbé micro fún àwọn bá wa tí wọ́n ń sọ ànàgó gidi. Ẹ máa wá wo àtẹ́wọ́ nínú ogunlọ́gọ̀ àwọn ènìyàn. Pàtàkì jùlọ nílùú Àjàṣẹ́, iyọ̀ ò gbọ́dọ̀ yín rẹ̀ nínú ọbẹ̀ pé èmi ni mo dùn jù. Mẹ́ẹ̀tì ìlú Àjàṣẹ́, alàgbà Nyakoti Shalmai láti ọjọ́ 14 oṣù 12 wọ́n ti lọ tẹ́lẹ̀ dé wá lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìlú Òṣogbo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé Ọlọ́run kà mí kún ẹni tó lè débẹ̀. Wọ́n tún pe gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó gbàwé ẹ̀rí, wọ́n pè wọ́n ṣàkíyèsí wípé ìwé ẹ̀rí yìí jẹ́ àkọ́kọ́ láti pé fún gbogbo ẹ̀yin ogunlọ́gọ̀ ọmọ akẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ń gba ìwé yìí ẹ̀yin náà dìde láti kọ́ àwọn èèyàn ní alifábẹ́ẹ̀tì ti Oduduwa. Ìlú Àjàṣẹ́ ni wọ́n ti rí alifábẹ́ẹ̀tì ọ̀hún níbi tí àwọn àgbà àtijọ́ fi pamọ́ sí. Ṣé kò tọ́pẹ́? Ojú ayé ò ayé ṣàmálámálá. Bẹ́ẹ̀ ni mẹ́wàá alàgbà Nyakoti Shalmai yìí sì ń gbé ìwé ẹ̀rí fún oníkálukú. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fi àsìkò yìí dúpẹ́ pàtàkì lọ́wọ́ orílẹ̀-èdè wa Benin. Mo wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ìyá àti ẹlẹ́dàá bàbá mi tó kà mí kún àwọn tí yóò gba ìwé ẹ̀rí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì. Ọlọ́run ọba ó ṣeun. Orúkọ tèmi ni Muftau Akadiri, èmi ni MC YOKOYOKO. Radio Planet 95.7 MHz. Mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ alàgbà Èsúdọ́lá nílùú Àjàṣẹ́, Èsúdọ́lá nílùú Kútọ̀nù, Èsúdọ́lá nílùú Kálàfí, Èsúdọ́lá ní Kòkó Kọjí. Ọ̀gá àgbà iléeṣẹ́ Èsúdọ́lá wọ́n ní mo gbọ́dọ̀ lọ. Mo wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ Mat Coiffure ní Sespe àti ní Àgbọ̀ngadan, Mat Pressing, Mat Coiffure. Alàgbà tó jẹ́ aláṣẹ iléeṣẹ́ Mat Pressing wọ́n ní mo gbọ́dọ̀ lọ. Aláàánú olóore kò ní hàn gbogbo wa, ẹ máa bá mi ṣàmì ẹ̀. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò gẹ́gẹ́ o. Nígbà tí a dé iléèwé nílé Ifẹ̀ lọ́hùn-ún, wọ́n kọ́kọ́ fi ti Ifẹ̀ ti iléèwé ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n kọ́kọ́ fi hàn mí ná. Púrúkùà tí wọ́n fi hàn mí, wíwọ̀ tí a fẹ́ wọ inú ọgbà náà báyìí, èmi yọ kámẹ́rà mi jáde. A fi gbà Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti fò, a fi fọ́ọ̀mù òǹtọ̀hún gbà kọ̀rẹ́ẹ̀tì lọ́wọ́ mi tó jẹ́ pé ó nìtì gan-an ni. Mo sì wà nù mọ́tò, ni mọ́tò náà bá dúró síbi tó wà, ó ní kó má bùjẹ́ kó mbẹ́, ó dúró náà gbéwèé jáde ni wọ́n ní MC YOKOYOKO from Radio Planet ní orílẹ̀-èdè Benin. Kámẹ́rà tán gbà lọ́wọ́ mi, ìjókòó ibi tí mo wà ni wọ́n ti gbé dé. Ẹni kí n má bínú ká máa wọlé lọ. Ẹ̀yin ẹ̀mí ẹ bá mi fún wọn látẹ̀wọ́. Ó tún wá wòra mi láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ gba ìwé ẹ̀rí. Mo bára mi láàrin wọn. Mo rántí ìyá tó bí mi lọ́mọ. Ìjà tó ń jàre pé wọ́n débi tí mo fẹ́ dé lágbára tọ́lọ́run. Àwọn ọmọ yín wọ́n débi tí wọ́n fẹ́ dé pẹ̀lú àṣẹ Ìdùmarè. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí fún wa ní ìwé ẹ̀rí, ni wọ́n pè ní Mohufutau Akadiri. Láwọn èèyàn pàtẹ́wọ́ from Cotonou Radio Planet. Mẹ́n kí mi pé mon frère omi sì bẹ̀rẹ̀ sí dà lójú mi. Radio Planet 95.7. Èmi ni ọba Dr. Adédayọ̀ Olúṣínà Adékọ̀yà ní Ogun State, President General Worldwide Ìṣẹ̀ṣe Àgbáyé Community. Díẹ̀ lè ṣàlàyé fún wa. Àwa náà ní àkọsílẹ̀ táfilẹ̀ máa kọ èdè wa, a máa lò láti kọ́. Ó di dandan kí ìlọsíwájú rẹ̀ sì dé bá àwa èèyàn ara wa fúnra wa. Ọ̀rọ̀ ìlọsíwájú gidi gan ni. Ìgbà tá a dẹ̀ ti wá rí àwọn akẹ́kọ̀ọ́ mo rò pé àwọn akẹ́kọ̀ọ́ tó ń gba oyè bíbá lò nísìn. Ìrètí wà wípé láìpẹ́ láì jìnà a máa fi èdè tiwa láti máa kọ̀rọ̀ tiwa. Nísìn èdè táwa kọ Aebajiogbe language yìí nítorí pé ó ní àkọ́ ó ní bọ́n ṣe ń kọ́ ó ní bọ́n ṣe ń sọ kì í ṣe pé a lọ ń yá alphabet ibòmíì láti kọ èdè tiwa, ìyẹn ti dá dúró. Ẹ ṣeun bàbá wa, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Nǹkan tí a máa ṣe tipátipá compulsory tipátipá ni èèyàn orúkọ kò máa kọ́ ọmọ ìlédè. Nínú mi dùn gan nítorí pé láti Ọ̀ṣun State ní ọ̀wá láti Porto Novo
àwọn ọba wa àwọn èèyàn wa ó ní pé ojú wa ti ń ṣí nǹkan yìí kọ́ wa ní o. abẹ́rẹ́ sí máa lò ẹ má sọ pé ó lóyún lójú tẹ́yìn bá lè sọ́dọ̀fin lọ́hùn àwọn náà máa kọ́pì pé wọ́n ti sọ́dọ̀fin mẹ́rin ètí Brazil ṣe tán sọ́dọ̀fin Brazil ti sọ́dọ̀fin lọ́dọ̀ wọn Aebajiogbe yẹn náà máa fi ránṣẹ́ sí wọn ní pé bá a ṣe ń kọ́ nìyí o kọ́ tẹ́ sọ́dọ̀fin o àwọn náà ti ń pe Nàìjíríà pé a gbọ́dọ̀ sọ́dọ̀fin o ó máa di pé àwọn tí wọ́n ń ṣe application nínú kọ̀ǹpútà wọ́n máa device application fún èdè yẹn ni gbogbo kí n ló máa wọnú alphabet ó máa fún àwọn èèyàn wa ní ìwúrí lọ́sọ́ bá ti sọ́dọ̀fin yẹn ó máa fún àwọn tó ń ṣe kọ̀ǹpútà ní ìwúrí láti ṣe application fún èdè yẹn bó ṣe máa ó ti dóhùn nìyẹn. ẹ̀yin tẹ́ wà nílé adúpẹ́ lọ́dọ̀ bàbá wa lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín. Ọba Dr. Adédayọ̀ Olúṣínà Adékọ̀yà. mo ń jẹ ìgbádùn lérí Radio Planet 95.7 FM. bákan náà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọba Chabẹ gbogbo wọn pátápátá àjọlọ ni ẹ̀yin èèyàn mi nínú àlàyé wọn. èmi ni ọba Ológùnbà ti ìlú Ògùnbà ọba pápá ìkẹta abínúwọlẹ̀ lóye a sì lọ ní Ọ̀ṣun state a lọ ṣe ìfilọ́lẹ̀ alphabets àárọ̀ òjíire tí a ń pè ní Aebajiogbe dífà tìyẹ kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo bí ọ̀hún wà dáadáa alọ́láyọ̀ abọ̀láyọ̀ kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé nǹkan tá a lọ ṣe àṣẹ ní ayọ̀ àti àlàáfíà. ẹ dákun ẹ bá mi ṣàlàyé yín. èmi ni kábíyèsí Adékọ̀yà Awẹ́lédè kejì ní ìlú Ọ̀họ̀ríjè Benin Republic a lọ sí Òṣogbo ní ọjọ́ kejì a wá sí Ifẹ̀ láti wá ṣe ìfilọ́lẹ̀ Aebajiogbe fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ lọ́tòkèdélẹ̀ pátápátá yányán níbikíbi tí wọ́n wà. àwa náà a ní àkọsílẹ̀ èdè pàtàkì kan kó tó di bíi pé èyìnbó dé ká gbé alifábẹ́ẹ̀tì tiẹ̀ ká fi ń wá parẹ́. nísìnyí a ti ṣetán láti gbé alifábẹ́ẹ̀tì tiwa jáde kí gbogbo àgbáyé kó lè mọ̀ pé a ní nǹkan tí ń jẹ́ alifábẹ́ẹ̀tì. inú wa dùn pé ogunlọ́gọ̀ àwọn tí wọ́n ti yanrantí tí wọ́n gba ìwé ẹ̀rí tí ń fi hàn yí pé lóòótọ́ Yorùbá ní alifábẹ́ẹ̀tì kan tó ṣe kókó ká ṣe pàtàkì tá a ní láti gbé lárugẹ. inú wa dùn gan-an nítorí pé àkọ́kọ́ ló jẹ́ nígbà tá a ti ń lọ sí Ifẹ̀ àkọ́kọ́ rí iṣẹ́ ìyanu Ọlọ́run mẹ́ àjàṣẹ́ mo kí i púpọ̀ ó ń gbé gbogbo àṣà Yorùbá ẹ̀kaàrọ̀ ìjíire ó ń gbé lárugẹ ó lè yí àwọn gbogbo ìmẹ́ẹ̀nà pátápátá ẹ̀kaàrọ̀ ìjíire ìwọ̀n ní àṣà pàtàkì ìwọ̀n ní láti gbé ìgbésẹ̀ tí mẹ́ àjàṣẹ́ gbé yẹn láti lè ṣàtìlẹ́yìn fún ìgbélárugẹ ìgbà tí mẹ́wàá dọ̀hún ìwọ́n gbà tọwọ́ tẹsẹ̀ gan-an ni inú wọn dùn gan-an pé ń gbọ́ mẹ́ àjàṣẹ́ ó wá láti wá bá wọn gbé àṣà lárugẹ iná wọn dùn gan. ẹ ṣeun gan ni lẹ́ẹ̀kan sí kí lorúkọ yín. èmi ni kábíyèsí ọba Adékọ̀yà Awẹ́lédè kejì ti ìlú Ọ̀họ̀ríjè. láti iléeṣẹ́ Radio Planet 95.7 FM. orúkọ mi ní Ọláoyèníran Òjòdú kejì oníṣàbẹ of Sàvẹ. bàbá wa oníṣàvẹ tìlú Sàvẹ akínyìn púpọ̀ púpọ̀. ìrìn tó ní àǹfààní tó ní ìjọjú òun la rí à ń bẹ Elédùmarè kérú rìn ní àníkẹ́ a máa rìn ká má lọ níbi tí yíyọ yẹ kódà oyin náà gbọ́dọ̀ dọ̀jú bẹ́ẹ̀ náà lọ fún ìpàdé tí wọ́n fi pàdé wa lójú ọ̀nà ọ̀làrere àwọn kánsílọ̀ wọn pẹ̀lú gbogbo àdúpẹ́ lọ́wọ́ wọn kí Ọlọ́run fún ọ lóore jù bẹ́ẹ̀ náà lọ kódà àwọn ọmọ tí wọ́n gba ìwé ni wọ́n jẹ́ nǹkan ìdùnnú fún wa ó sì yẹ pé kí àwọn náà kí wọ́n jẹ́ ṣíṣà tí wọ́n máa kó àwọn èèyàn wọn. ṣéun àdúpẹ́ lẹ́ẹ̀kan sí kí lorúkọ yín. orúkọ mi ni Ọláoyèníran Òjòdú kejì oníṣàbẹ of Sàvẹ. ẹ ṣe àdúpẹ́ èmi ni akọgun alájàṣẹ tìlú àṣẹ Oníkòyí abẹ́sẹ̀kẹfà tún ti agbègbè rẹ̀ gbogbo. báwo lọ́hún ṣe rí. ọ̀hún ìròyìn òótọ́ mojúbà ni alákọ̀ọ́kọ́ mo kí gbogbo àwọn orí adé tí wọ́n gbéra láti ìletò kan sí ìletò kejì bẹ́ẹ̀ ni mo wá kí gbogbo àwọn lọ́balọ́ba tó yẹ kán lọ tó ṣe ń pé àwọn náà tóun ti àdúrà tóun tẹ̀mí náà fi wà pẹ̀lú wa mo wá kí gbogbo àwọn olùkọ́ tí a jọ gbéra papọ̀ títí fi dé ìpínlẹ̀ Ọ̀ṣun láti ìpínlẹ̀ Ọ̀ṣun dé Ilé-Ifẹ̀ tó gbogbo ẹ̀ bó ṣe lọ wá kí méyọ̀ wa náà pàpà mẹ́wàá tòun ti gbogbo àpọ́nlé àti ìtàn fẹ́ràn fún ìṣe àṣà àti ìṣẹ̀ṣe àti àwọn tó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ la kí gbogbo àwọn tó ṣe pé wọ́n dé láti ìlú bẹ́ẹ̀ ló tún wá ń ya púpọ̀ wọn lẹ́nu lọ́hùn pé ṣé Yorùbá wà nílẹ̀ Benin ni ètò wọ́n rí àwọn lọ́balọ́ba wa tán rí pé Yorùbá ni àwọn bàbá ń sọ
nínú àwa náà tòun ti àwọn olùkọ́ àtàwa náà tá a sọ̀rọ̀ yìí wọ́n ní pé Yorùbá náà ní ń bọ́ lẹ́nu wa ni wọ́n ń yà wọ́n lẹ́nu pé ń jẹ́ pé Yorùbá àwọn ọmọ káàró jíire ìjẹ́ àwa lọ́hùn àfihàn ayé wọn pé ọ̀hún lé ibi náà ilé ni. orúkọ mi ni Adélu Ọlágbẹ̀yìndé François ọmọ ìlú Zion ni mí kọ́mínì ìfọ̀yàrán ìdìsẹ́mọ́ Ìlàgbẹ́. mo jọ́ kan nínú àwọn akẹ́kọ̀ọ́ Aebajiogbe tí a lọ sí Ifẹ̀ tá a lọ gba ìwé ẹ̀rí. fúnra mi mo dúpẹ́ pé mo wà nínú àwọn olóríire tó jẹ́ àkọ́kọ́ láti gba ìwé ẹ̀rí nípa Aebajiogbe. àwọn tó kúrò ní France tó kúrò ní Canada gbogbo apátápátá bàbá wa mẹ́ẹ̀ Porto Novo orílẹ̀-èdè Benin ló gbé ìwé ẹ̀rí fún gbogbo apáta. Ọlọ́run gbà fún gbogbo. àmín. lẹ́ẹ̀kan sí kí lorúkọ yín. orúkọ mi ni Adélu Ọlágbẹ̀yìndé François ọmọ bíbí ìlú Ìzìyàn. orúkọ mi ni onítọ̀wé Adélékè Ṣítù. bá ṣe gbé ìgbésẹ̀ yẹn ọ̀dà àjò àti láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí. Èmi Aládé Olúmídé ni akẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ni. báwo lòun ṣe rí pé kí ni mẹ́ẹ̀ ìlú Àjàṣẹ́ kí ni wọ́n láǹfààní láti ṣe lọ́kọ̀. ohun tó tún sọ gan ni pé àwa ọmọ Odùduwà ká parapọ̀ ká mú alifábẹ́ẹ̀tì yìí nítorí pé ọ̀nà òmìnira wa pàtàkì nìyẹn. orúkọ mi ni Hasan. ìrìnàjò náà ó dáa púpọ̀ jù ó sì rọ̀ wá lọ́rùn láwọn bàbá wa wa mú ìwúrí wá ní ìlú Nàìjíríà náà fún pé bó ṣe gbà wá pé àwa náà kó lódìdí Benin sì wá náà àwọn akẹ́kọ̀ọ́ tó mọ̀ nípa alifábẹ́ẹ̀tì káàrọ̀ òjíire tí a ń pè ní alifábẹ́ẹ̀tì Ìjìògbè. ìdùnnú mi ni wípé mo jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ náà tó gba ìwé ẹ̀rí ní àkọ́kọ́ tí wọ́n fẹ́ ṣe. orúkọ mi ni Hasan. ọlọ́mọ ṣàánú wa. ṣé àwọn gàbọ́nẹ́ ti wọ̀ ọ́n. Radio Planet 95.7 FM. alàgbà Tolú Làṣẹ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà pátápátá tí wọ́n kọ́ wa ní alifábẹ́ẹ̀tì Aebajiogbe mo kí wọn púpọ̀ mo ní Aebajiogbe dífàjì ọlọ́run mi ní húresíṣẹ́ kígíyè pẹ́ ní èdè Aebajiogbe. àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. ní tó bá ní ìbéèrè ẹ lè pè lórí 91 18 60 60 bákan náà ẹ tún lè pè 97 21 38 69 kọ́lọ̀n kókó àmọ́ ṣe mọ́ lẹ́nìkan lórí ìlà ń bí báyìí. àlọ́ MC Yokoyoko. sórí ètò. ẹ kú ètò. àwa ni ẹ. èmi ló ń pè ní ògúnlẹ̀ fẹ̀sán láti ìlú Ìtàkọ̀. láti ìlú Ìtàkọ̀ mò ń gbọ́ yín. mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí. kí ni ìyàtọ̀ ní ẹ̀rìn méjì Aebajiogbe náà pẹ̀lú ABDC tí a ti mọ̀ tẹ́lẹ̀? àwọn òyìnbó ló gbé ìyẹn wá fún wa àwọn òyìnbó ló ṣe. ìbéèrè èkejì tí mo fẹ́ bí nínú ni pé àtìgbàwo ni ó ti rí àtìgbàwo lẹ́yìn ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà tí ẹ. bọ́tì èyí táwa fi bẹ̀rẹ̀ sí kọ ọ̀sẹ̀ méjì péré ni tí mo bá yàrá kìíní yàrá kejì yàrá kẹta yàrá kẹrin títí wọ yàrá karùn-ún ẹ lè fi kọ ẹ lè fi kà ẹ tún lè fi kọ òyìnbó bẹ́ẹ̀ wọ́n ń kọ́ wa ní àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìbéèrè mi ẹ̀kẹta. mo ń gbọ́ yín. áwù mi pé kẹ́ ẹ fún wa ní ṣẹ̀nẹ̀ tí wọ́n ṣe rí pẹ̀lú ìyẹn àti ìbọn ló ti rí báwo. wà ní Nàìjíríà wọ́n wá síbí wọ́n lọ sí ibi tí wọ́n ti rí wọ́n sì fún wọn ní ìtàn lóríṣiríṣi ìtàn ẹnu mi kò lè dàbí kẹ́ fojú bá pọ̀pọ̀lọpọ̀ àwọn ìpàṣẹ nígbà náà ṣùgbọ́n ibẹ̀ kì í ṣe ilẹ̀ òrìṣà kì í sì ṣe ilé òrìṣà rárá ibi tí àṣẹ wà ní Ọlọ́run kókó àmọ́ ṣe. ok ẹ ṣeun. Ọlọ́run kókó àmọ́ ṣe merci. bí a bá fẹ́ kọ́ Aebajiogbe báwo la ti fẹ́ jọ́ni àwọn tó ń kọ. ẹ mọ nọ́mbà mi 97 21 38 69 a jọ sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa. ẹ tó fún mi nọ́mbà yẹn kí n gbọ́ dáadáa. ó dàbọ̀. ìlà àló lórí okùn yìí. àlọ́ ẹ káàárọ̀ MC Yokoyoko orúkọ tèmi ni àdùbí láti ìlú Kalavi kò àfẹ́ láti ìlú Kalavi. láti ìlú Kalavi mo ń gbọ́rọ̀ yín. tó ẹ kú ètò. àwa nìyẹn. ẹ sì kúṣẹ́ ìlú náà ọlọ́run àti ìjà. àmín. tó kẹ́sì ní bẹ́ẹ̀ nípa Aebajiogbe ni pé tó ó wù mí kí n kọ́ Aebajiogbe náà. tó á dẹ̀ omi kan gbé ètò náà sí bí abí Kútọ́nù àbí bí àṣẹ́bẹ̀ bí àwọn èèyàn ti lè kọ́ káàkiri àwọn àgbègbè. ẹ jọ mo lẹ́nìkan lórí ìlà ń bí Málíkì láti ìlú Ìtàkọ̀ ẹ sọ̀rọ̀ sókè. ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. ẹ béèrè. ìntòbárò yín lójú ẹ béèrè nípa Aebajiogbe màá dá yín lóhùn. ẹ bá ti kọ́ ẹ ti ní ìmọ̀ nípa ẹ̀ láti fi kọ́ àti láti fi kà wọ́n wá sọ pé ó yá láti wá lọ wo ibi tí wọ́n ti rí i
ó máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. ó máa bójú ọ̀run. màtọ́ prẹ́sìngà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. àlùjànnú kan ní alàgbà Tolúlàṣẹ bọ́rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ ká sọ àlùjànnú kan ni ó jẹ́ nínú èèyàn bí tí kinní yẹn wà bí wọ́n ti rí pẹ̀lú point tó ń wà lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yọ jáde. Radio Planète 95.7. àwọn kan ní kí n dọ́dọ̀ àwọn. ó dà tó bá jẹ́ pé ẹ̀yin fẹ́ kọ́ iléèwé Aebajiogbe. Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe.